A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí oyè Muhammadu Buhari ti di olóògbé. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari Garba Shehu ni ó túfọ̀ òkú yìí nínú àtẹ̀jáde àná. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé Buhari di olóògbé lọ́sàn-án àná ní ilé ìwòsàn kan ní ìlú London kí Aláàfin Àjànàtù Fídáùsì jíǹkí rẹ̀ àmín. Síwájú àkókò yìí ni igbákejì ààrẹ Kashim Shettima lọ ṣe àbẹ̀wò sí Buhari lórí àkéte àìsàn ní ìlú London. Ààrẹ Bọ́lá Tinubu ni ó darí Shettima lẹ́yìn ìrìn-àjò rẹ̀ lọ Ethiopia. Ìgbésẹ̀ yìí wáyé látàrí àìbalẹ̀ ọkàn lórí ìròyìn tó gbòde nípa àìlera rẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé amúgbálẹ́gbẹ̀ẹ́ Buhari Bashir Ahmad jáde láti wá fi ọkàn balẹ̀ lórí ipò ẹlẹgẹ́ tí àìlera rẹ̀ wà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé lára ìdí tí Shettima fi lọ ṣe àbẹ̀wò sí Buhari ni láti fi ojú ara rẹ̀ gan ní bí ara rẹ̀ ṣe rí, kí wọ́n sì rí wípé wọ́n pèsè ìrànlọ́wọ́ tí ó bá yẹ láti lè tètè mú ara rẹ̀ padà bọ̀ sípò. Pẹ̀lú ìwé ìpè tí Prime Minister Ethiopia Dr. Abiy Ahmed Ali fi ránṣẹ́ sí Shettima ni ó fi bá wọn kópa nínú ìfilọ́lẹ̀ Ethiopia's Green Legacy Initiative (GLI) ní Addis Ababa ní ọ̀sẹ̀ tí ó kọjá. Níbẹ̀ ni ó ti ṣe àgbéyẹ̀wò ìgbìyànjú àti ìdàgbàsókè ètò ọ̀gbìn ní Ethiopia. Igbákejì ààrẹ tí ó rin ìrìn-àjò ní alẹ́ ọjọ́ Àìkú dé síbẹ̀ ní ọjọ́ Ajé, bí ó ti kọ́kọ́ lọ ṣe àbẹ̀wò sí ààrẹ àná, lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí pẹ̀lú rẹ̀, jíṣẹ́ ààrẹ fún un tí ó sì gba àdúrà ìwòsàn kíákíá fún un. Bákan náà ni ó lọ rí olórí orílẹ̀-èdè àná ajagunfẹ̀yìntì Abdulsalami Abubakar tí òun náà ṣẹ̀ṣẹ̀ ní àlàáfíà lẹ́yìn ìtọ́jú ní ìlú London. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti kéde ìpapòdà aṣíwájú rẹ̀ ààrẹ àná Muhammadu Buhari, bí ó ti pàṣẹ kí wọ́n má ta àsíá orílẹ̀-èdè tán half-staff gẹ́gẹ́ bí àmì láti fi bu ọ̀wọ̀ fún adarí tí ó papòdà. Ààrẹ àná Muhammadu Buhari di olóògbé lánàá ọjọ́ Àìkú ní ìlú London láàrin aago 4 àbọ̀ ìrọ̀lẹ́ lẹ́yìn àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà sọ nínú àtẹ̀jáde àná ní ìlú Àbújá wípé ààrẹ Tinubu ti bá opó olóògbé ìyáàfin Aishat Buhari sọ̀rọ̀, ó sì ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn. Ọ̀nànúgà ní ààrẹ Tinubu ti pàṣẹ fún igbákejì rẹ̀ Kashim Shettima kí ó tẹkọ̀ létí lọ orílẹ̀-èdè United Kingdom láti lọ tẹ̀lé wọn gbé òkú Buhari padà wá sí Nàìjíríà. Ẹ̀ẹ̀mejì ni wọ́n dìbò yan ààrẹ àná Muhammadu Buhari gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2015 àti 2019. Bákan náà ni ó sìn gẹ́gẹ́ bí olórí ológun orílẹ̀-èdè láàrin oṣù kínní ọdún 1984 àti oṣù kẹjọ ọdún 1985. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ti darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Ọba di olóògbé lánàá lẹ́ni ọdún 91 lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n kéde ìpapòdà ọ̀rẹ́ rẹ̀ tipẹ́tipẹ́ àti ààrẹ àná Muhammadu Buhari. Adétọ̀nà tí ó gun orí àpèrè ní ọjọ́ kejì oṣù kẹrin lo ọdún 64 lórí àpèrè tí ó sọ ọ́ di ọ̀kan lára àwọn ọba tí ó pẹ́ jùlọ lórí oyè nínú ìtàn Nàìjíríà. Kókó inú ìwé ìròyìn náà ń fi àsìkò yìí kí Gèdè ọmọ Alárẹ̀ kí lédè Ìbàrẹ̀ Àwùjalẹ̀ Ọ̀gbágbá Kìíní Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà kí Allah tẹ́ sáfẹ́fẹ́ rere. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde ètò ìsìnkú fún olóògbé Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà. Ìsìnkú yóò wáyé lónìí ọjọ́ Ajé ní Ọ̀gbágbá Court, Ìgbẹ́bà, Ìjẹ̀bú Òde, ìpínlẹ̀ Ògùn ní déédéé agogo 4 ìrọ̀lẹ́. Ọba ẹni ọ̀wọ̀ yìí darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ lánàá ọjọ́ Àìkú ọjọ́ 13 oṣù keje ọdún 2025 lẹ́ni ọdún 91. Nínú àtẹ̀jáde tí akọ̀wé ìjọba Tòkunbọ̀ Tàlàbí bu ọwọ́ lù ni wọ́n ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ kí wọ́n rántí ẹbí ọba tí ó di olóògbé nínú àdúrà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Àwọn adarí ọjà jákèjádò Ìjẹ̀bú-Òde ti pàṣẹ kí gbogbo ọjà àti ṣọ́ọ̀bù wà ní títì pa lónìí ọjọ́ Ajé ọjọ́ kẹrìnlá oṣù keje láti fi bu ọlá fún ìpapòdà Àwùjalẹ̀ àti aláyélúwà ilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Adétọ̀nà. Olùgbé Ìjẹ̀bú-Òde kan tí ó súnmọ́ Àjàlọ́run Ìjẹ̀bú-Ifẹ̀, Ọ̀gbẹ́ni Abíọ́dún Adéjàre ni ó ṣe àfihàn yìí fún akọ̀ròyìn lówùúrọ̀ òní wípé ìgbésẹ̀ yìí jẹ́ ara ìbánikẹ́dùn láti fi bu ọlá fún Àwùjalẹ̀. Ó fi kún un wípé ìpinnu yìí wáyé níbi ìpàdé pàjáwìrì pẹ̀lú ìgbìmọ̀ àwọn adarí ọjà tí ó wáyé lánàá ọjọ́ Àìkú. Àwùjalẹ̀ di olóògbé ní ìrọ̀lẹ́ àná ní ilé rẹ̀ tí ó wà ní Ìjẹ̀bú-Òde GRA ní ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ẹni oyè kan Ọba Rashidi Ládọjà ti sún pípadàbọ̀ sí Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ síwájú títí di ọjọ́ 28 oṣù keje lẹ́yìn ọjọ́ 21 tí wọ́n bá parí ìdárò Olúbàdàn 43 ilẹ̀ Ìbàdàn Ọba Owólabí Ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé Ọlákùlẹ́hìn di olóògbé ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ Ajé ọjọ́ keje oṣù keje lẹ́yìn àìsàn ráńpẹ́ ní ilé ìwòsàn aládàáni kan tí wọn kò ṣe àfihàn rẹ̀ ní ìlú Ìbàdàn. Ìdárò ọjọ́ 21 bẹ̀rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kẹjọ. Ìkéde ìdárò yìí jẹ́ àṣà àdáyébá ọdúnmọ́dún ilẹ̀ Ìbàdàn. Orísun ìròyìn láti ààfin kan sọ fún akọ̀ròyìn wípé Ládọjà ti darí ẹ̀kẹrin Olúbàdàn Ọba Hamidu Ajíbádé àti ẹ̀kẹrin Balógun Hakeem Adéwọ̀yìn láti rí i dájú wípé wọ́n ṣí ààfin Olúbàdàn Òkè Àrẹ̀mọ tí wọ́n ti tì fún ìgbà díẹ̀ láti lè ríbi gba àlejò àwọn olùbánikẹ́dùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ẹgbẹ́ Obedient Movement ẹ̀ka ìpínlẹ̀ Èkó ti kéde wípé àwọn ọmọ ẹgbẹ́ wọn fẹ́ ṣe ìwọ́de ńlá tí wọ́n pè ní Mega Charity Rally ní àwọn ìlúmọ̀ọ́ká agbègbè ní ìpínlẹ̀ láti fi sàmì ayẹyẹ ọjọ́ ìbí Peter Obi tí ó díje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour. Nínú àtẹ̀jáde àná ni ẹgbẹ́ yìí ti ní ìwọ́de yìí yóò wáyé ní ọjọ́ 19 oṣù keje ní agbègbè mẹ́ta Ìkẹjà, Festac àti Lẹ́kì. Ọ̀kan lára àwọn olùṣètò Obedient Movement ní ìpínlẹ̀ Ọmọọba Saviour sọ nínú àtẹ̀jáde wípé àwọn fẹ́ fi ìwọ́de yìí yẹ Obi sí fún ọjọ́ ìbí rẹ̀ tó ń bọ̀ lọ́nà. Lára ètò fún ayẹyẹ yìí láti rí àyẹ̀wò ètò ìlera ọ̀fẹ́, àbẹ̀wò sí ilé ọmọ aláìlóbìí àti àgbékalẹ̀ ètò tí Obedient Movement dúró fún. Àkọlé ètò yìí ni wọ́n pè ní From Compassion to Purpose: Obedience in Action for a New Possible Nigeria, tí ó júwe àfojúsùn wọn fún ìjọba gidi, ìdájọ́ òdodo àti ìjíhìn accountability ní Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti dé sí ìlú London lónìí gẹ́gẹ́ bí àṣẹ ààrẹ Bọ́lá Tinubu láti lọ gbé òkú ààrẹ àná Muhammadu Buhari wá sí Nàìjíríà. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà kọ́wọ̀ọ́rìn pẹ̀lú Shettima bí wọ́n ti ń balẹ̀ gàjẹ́ ní mínísítà fún ilẹ̀ òkèèrè Ambassador Yusuf Tọ́gà àti gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum lọ gba àlejò Shettima. Lẹ́yìn èyí ni Shettima yóò tẹ̀lé òkú Buhari padà wá sí Nàìjíríà láti lọ sin ní Daura ìpínlẹ̀ Katsina. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Zara Buhari, ọmọbìnrin ààrẹ àná Muhammadu Buhari, ni wọ́n rí níbi tí ó ti ń sunkún tó ń pariwo lójú pópó ní ìlú London lẹ́yìn ìkéde ikú bàbá rẹ̀. Imran Muhammad ni ó ṣe àfihàn fídíò ìbanilọ́kànjẹ́ yìí níbi tí Zara ti ń wa ẹkún mu. Àwọn ẹbí rẹ̀ yòókù darapọ̀ mọ́ títí kan obìnrin àkọ́kọ́ àná Aisha Buhari ní ilé ìwòsàn ìlú London níbi tí ààrẹ àná ti dágbére fáyé.
Igbákejì ààrẹ àná Yẹmí Ọ̀ṣínbàjò àti aya rẹ̀ Dọlápọ̀ náà kẹ́dùn lórí ìpapòdà ààrẹ àná. Ọ̀ṣínbàjò ní pẹ̀lú ìbànújẹ́ ni àwọn fi gbọ́ ìròyìn ikú Buhari. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Nàìjíríà ti pàdánù olùfẹ́ orílẹ̀-èdè patriot. Ọ̀ṣínbàjò ní igbákejì Buhari fún ọdún 8 tí ó lò lórí oyè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè. Láàárín ẹ̀ ni Buhari rin ìrìnàjò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ ìlú London fún ìtọ́jú. Igbákejì ààrẹ àná ní òun pẹ̀lú aya rẹ̀ Dọlápọ̀ ti kàn sí Aisha láti fi ìbánikẹ́dùn wọn hàn lórí ikú Buhari. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Ọ̀ṣínbàjò kọ sí wípé iṣẹ́ àṣeélẹ̀ Buhari yóò tẹ̀síwájú àti máa jẹ́rìí sí ìgbìyànjú rẹ̀ sí iṣẹ́ ìlú. Ẹgbẹ́ àwọn gómìnà ní ẹkùn gúúsù SGF náà ṣe àpèjúwe ikú Buhari ní àdánù ńlá fún orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde láti ọwọ́ aṣojú fún alága ẹgbẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ni ẹgbẹ́ ti fi ìbánikẹ́dùn wọn hàn sí orílẹ̀-èdè àti gbogbo ẹbí pé wọ́n ti ní èyí jẹ́ àkókò fún ìrònú fún gbogbo ọmọ Nàìjíríà. Wọ́n ní òye dídarí orílẹ̀-èdè yé Buhari ó sì fi ara rẹ̀ jìn fún ìfẹ́ ọmọ orílẹ̀-èdè. Wọ́n ní kí ọmọ Nàìjíríà ṣe ayẹyẹ ìgbé ayé tí ààrẹ àná gbé, kí wọ́n mọ rírì ìgbìyànjú àti ipa rẹ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀. Wọ́n wá gbà á ládùúrà kí Allah tẹ́ sáfẹ́fẹ́ rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.